mi. ẹ mà kú dédé àsìkò yẹ̀yẹ̀ yẹn wà ẹ sì kú ọjọ́ méjì mẹ́ta ọ̀dẹ̀ ọdún bí ẹ wá kan fìdílé kan kẹ́ farabalẹ̀ gbọ́ ìta mọ́wá sí ti ìgbọ́yìn lé ní o ọ̀rọ̀ nípa Tani Ọlọ́run tí àwọn ará Ìlọrin kóra wọn tí wọ́n wá ọ̀nà àdùmọ̀kọ́rọ́ yígbọ́ á gbé Tani Ọlọ́run nílé bẹ́ẹ̀ ni àwọn ará àdúgbò Tani Ọlọ́run bọ́ síta tí wọ́n ní wọn ò lè gbé tí wọ́n sì fi fóònù ìmọ́lẹ̀ tí wọ́n pe olóyè Sunday Igboho pé kó bá wọn gba Tani Ọlọ́run sílẹ̀ o ẹ wò ó wọ́n lo Tani Ọlọ́run bíi kí wọ́n pa ni o ní báyìí Tani Ọlọ́run wà ní ilé ìwòsàn tí ò tí ì lè dáyàn mọ̀ rárá tí ò sì lè sọ̀rọ̀ ẹ wò ó ọ̀rọ̀ lọ́rọ̀ fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ lẹ́nu bàbá wa Awíkókó Yorùbá Ìpìlẹ̀ TV ló mú wá sí etí ìgbọ́yìn abẹ́yìn lò ẹ bá wa like ẹ share ẹ má gbàgbé láti tago pélébé tí ń bẹ lókè kó lè mọ mi wá sóko rántí lóòrèkóòrè ẹ má bá a ká lọ. ní àkókò yìí ìbànújẹ́ ò ní kàn wá o níbi ò ní kàn wá o ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láìpẹ́ yìí ó ní pé àwọn èèyàn kan múra bí ọlọ́pàá wọ́n ní wọ́n fẹ́ gbé ta lọ lọ́hùn èmi dẹ̀ mọ̀ wípé ọ̀tẹ̀ ní jẹ́ ìlú ń pè ọ́ gbogbo ala lórúkọ àwọn ọlọ́pàá ní kì í ṣe pé wọ́n múra bí ọlọ́pàá wọ́n fẹ́ arrest ta lọ lọ́hùn ìbéèrè tá kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa ni pé kí ni ta lọ lọ́hùn tó ṣe kí lọ́mọdékùnrin ọ̀hún tó ṣe kí ló tó rà kí ló tó gbà kí ló dé táwọn mùsùlùmí Ìlọrin ọ̀jẹ́ kárọ̀ ni ó wálé kóníkò yóò sinmi ogun lílọ sáwọn nìkan ni sáwọn nìkan wọ́n ń ṣẹ̀sìn sáwọn nìkan wọ́n kọ́kọ́ jẹ́ mùsùlùmí sáwọn ni wọ́n wá jà fún mùsùlùmí àgbáyé kò yé mi Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ nílẹ̀ káàrọ̀ òjíire Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ láfíríkà Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé Ìlọrin sì kọ́ ni wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam jù dùdú ohun yẹn ńlá tápọ̀ nílọrin bí bàtà bá ti rú wáliwáli ó ṣe tán tí ó yà ni àárọ̀ ni wọ́n lọ kí ọmọ ọlọ́mọ lọ́rùn mọ́lẹ̀ wọ́n fẹ́ gbé nípa ìyáká láti Ìbàdàn lọ Ìlọrin níbo lẹ ti ń ṣerú ẹ̀ níbo náà ti ń ṣerú ẹ̀ níbo lẹ ti gbọ́ tán ń ṣerú ẹ̀ ẹ wá láti Ìlọrin afọlọ́pàá gbé yẹn ń bàdàn kò sọ́pàá lọ́pàá ń bàdàn ni bí ẹ bá fẹ́ rí ilé ẹjọ́ nílọrin ẹ sọ pé káwọn ọlọ́pàá Ìbàdàn ó invite ẹ̀ náà wọ́n dẹ̀ fún facilities tó bá need ẹ fún láǹfààní láti pa agbẹjọ́rò ẹ̀ ìsìgbẹ́kàn dédé kìyàn mọ́lẹ̀ ẹ̀pẹ́ ń gbé lọ Ìlọrin báwọn ìlú ọba wa fi gbé táńkọ́ ṣé èèyàn kan bẹ tó lè gbèjọ Ọlọ́run ni èèyàn kan bẹ tó lè gbèjọ Ọlọ́run ṣé èèyàn kan bẹ lẹ́yìn tó lè gbèjà Jésù èèyàn kan bẹ tó lè gbèjà ànábì ṣé èèyàn kan wà tó lè gbèjà Ọ̀rúnmìlà ṣé èèyàn kan bẹ tó lè gbèjà Ọ̀rúnmìlà ó wà very very important because wọ́n ṣe é níjó ní ìwọ̀n mo jẹ kí lẹ gbé ta lọ́lọ́run lọ ilé ẹjọ́ fún ṣé ilé ẹjọ́ Nàìjíríà náà ni wọ́n ti ń gbàgbé ẹjọ́ bẹ̀rù ó bú Islam ó tàbùkù Islam ó bá àwọn ànábì ó bá àwọn sàábé ìyẹn ló tún kù tí ilé ẹjọ́ ń gbọ́ nísìnyí kò sádájọ́ tó serious mọ́ wọn ò dájọ́ olè wọn ò dájọ́ ìjínigbé ẹjọ́ ẹnìkan bú Ọlọ́run la fẹ́ máa dá la fẹ́ máa rò ń kóòtù nísìnyí àwọn tó ń pera wọn ní Ìlọrin kí náà pera wọn náà Ìlọrin heritage preservation or something àwọn ni wọ́n ń gbèjà odidi ìlú àwọn ni wọ́n ń gbèjà odidi ẹ̀sìn ẹ kàn ń jẹ́ kí ta lọ́lọ́run popular sí ẹ kàn ń mú un popular sí bẹ́ẹ̀ bá rí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ kàn ń sọra yín di alábùkù àti ẹlẹ́sìn sí ni ẹ gbádùn mi ẹ kàn fẹ́ra yín sẹ̀sìn síwájú àti síwájú sí ni because to the best of my own understanding ta lọ́lọ́run is a Nigerian and the last time I checked mo rí pé there is freedom of speech ní Nigeria there is freedom of expression ní Nigeria kò sí tí wọ́n ń pè ní blasphemy torí pé ẹnìkan kọ́kọ́ ló ní ànábì ẹnìkan kọ́kọ́ ló ní Jésù ànábì is a human being Jesus Christ is a human being
if you turn them to mortar, tẹ́ bá sọ wọ́n di special being, tẹ́ nígbàgbọ́ pé special being ni wọ́n, special being can equally fight for themselves. ẹ jẹ́ kí ànábì ó sọ̀rọ̀ fúnra ẹ̀. sọ bá mi lójijì nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí pé wọ́n pata lọ́lọ́run, wọ́n pata lọ́lọ́run, wọ́n pata lọ́lọ́run. kábàámọ̀ polóyè Sunday Adéyẹmọ Ìgbòho láì mọ̀ wípé Ìgbòho gan gbọ́ Ìgbòho ti débẹ̀, bàbá ọmọ gidi. ní tí wọ́n ń pè ní leader nìyẹn. Ìgbòho will always respond anytime you call on him. so ọpẹ́lọpẹ́ Ìgbòho ni ó jẹ́ kí wọ́n gbé. ẹ jẹ́ á gbọ́ nǹkan tí mo gbọ́ o. gbogbo ayé kidnapper ni wọ́n pe àwọn ọlọ́pàá, kidnapper ni wọ́n kidnapper, wọ́n pe àwọn ọlọ́pàá kidnapper, kidnapper wọ́n pe àwọn. kò lọ́sẹ̀ níwèé, kò lọ́sẹ̀ níwèé, gbogbo ayé ọlọ́pàá ló pe àwọn kidnapper ni wọ́n ti fẹ́ pa àwọn kidnapper ni wọ́n, kidnapper ni wọ́n. ṣe ni wọ́n fún lọ́rùn mọ́lẹ̀ o. kidnapper ni wọ́n sọ ọlọ́pàá kidnapper ni wọ́n láyé ẹ̀sẹ̀ ọlọ́pàá sẹ̀. wọ́n gbé kán mú wárántì yẹn wá, kán mú wárántì yẹn wá. ọlọ́pàá ní pé àwọn kidnapper ni wọ́n ti fẹ́ pàdé bọ́jú. ọlọ́sẹ̀ ìdíwẹ̀ ọlọ́pàá ní pé àwọn kidnapper ni wọ́n. ẹ ò bá ṣe dé mọ́lẹ̀. àwọn bandits ni o, àwọn bandits ni o, àwọn bandits ni o. ẹ̀wọ̀n bọ̀ wọ́n ṣe padà lọ́wọ́ ọlọ́pàá ní pé àwọn ẹ̀sẹ̀ ọlọ́pàá o, bandits ni wọ́n ti fẹ́ pa o. kí ni ẹgbẹ́ mú wa. kidnapper ni wọ́n sọlọ́pàá, kidnapper ni wọ́n sọlọ́pàá, wọ́n ti fẹ́ padà lọ́wọ́. ẹ wo bá ṣe ra mùsùlùmí. wọ́n kò dání kidnapper gbogbo wọn. ẹ wo bá ṣe ra mùsùlùmí lẹ̀. ẹ wo bá ṣe ń gbé ta lọ́lọ́ yí lẹ̀. ọmọkùnrin wà nílé ìwòsàn nísìnyí. ìwé ilé lọ́sẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń jó ní táwọn èèyàn fọ́n jáde. ńgbà tọ́lọ́pàá kan dúró léèyàn lọ́rùn. ta lọ́lọ́ ni wọ́n wà mọ́lẹ̀ pàpà kókó yìí láì jalè, láì dófàdéyà, láì bẹ́ẹ̀yàn lórí, láì lu jìbìtì, láì jíyàn gbé. kí ní sàwọn ọlọ́pàá ilẹ̀ wa náà? ẹni court order. bẹ́ẹ̀ bá ní court order, ok ẹ ti rí èèyàn mú í délé ẹ̀, ẹ fi court order yín sẹ́nu ọ̀nà ilé ẹ̀ náà o. bẹ́ẹ̀ bá fún èèyàn, ẹ snap picture, ẹ record fídíò, bẹ́ẹ̀ drop ẹ̀. ṣé court order ló ní ká èrè gbé wá? bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ọgbọ́n lẹ fi lè gbé èèyàn náà o. kì í ṣe láàrin ìlú Ìbàdàn o, ó rọrùn. Ìbàdàn lẹ ti gbé ń jò ní ẹ̀tàn mú ni. ẹ̀tàn wọ́ọ̀kì lélẹ̀ ilẹ̀ fẹ́ fi tìpátìkùkù gbé, ó wọ́ọ̀sì náà, ilé wọ́ọ̀sì náà. kidnapper gbogbo ẹ mọ̀bọ̀, ẹ̀wọ̀n bọ̀ kidnapper ni wọ́n kò mọ̀ dání. kò bá yín pò mọ́lẹ̀. kidnapper ni wọ́n kò mọ̀ dání, kidnapper ni wọ́n. kidnapper ni wọ́n lọ sí everybody, kò dá yẹn mọ̀ wọ́n. kidnapper ni wọ́n ti yẹn ọlọ́pàá ló kó ra rẹ̀, kidnapper gbogbo wọn. kidnapper ni wọ́n ọlọ́pàá ló kó ra wọn kò mọ̀ dání. wọ́n kò mọ̀ dání, kidnapper ni wọ́n ti fẹ́ pa ọ́, ọlọ́run fẹ́ pa ọ́. kidnapper ni wọ́n ti fẹ́ pa, kidnapper ni wọ́n ti ọlọ́pàá níbo. ṣé báyìí làwọn ọlọ́pàá Nàìjíríà bàjẹ́ tó ni? ẹ wo bá ṣe fún lọ́rùn mọ́lẹ̀. so tán bá pa bẹ́ẹ̀ nǹkan kí wọ́n fẹ́ sọ. wọ́n sọ ọlọ́pàá ẹ̀ ní sórí rẹ̀, ẹ̀ ní sórí rẹ̀, ẹ̀ sọ ọlọ́pàá ò ní sórí rẹ̀. kidnapper ni ọ́, ṣé bọ́lọ́pàá ni wọ́n ṣe lélẹ̀, ṣé bọ́lọ́pàá ni wọ́n ṣe lélẹ̀, ṣé bọ́lọ́pàá ni wọ́n ṣe lélẹ̀, ṣé ìfẹ́jẹ̀, ṣé ìfẹ́jẹ̀ ò ní sórí rẹ̀, ó ti fẹ́ pa. ẹ ò bá ṣe mú lọ́rùn. ṣé bọ́lọ́pàá ni wọ́n ṣe lélẹ̀, ó ti fẹ́ pa, ẹ̀ ní sórí rẹ̀, ẹ̀ ojú ọlọ́pàá tí yóò ní ìdá ọlọ́pàá lélẹ̀, wọ́n ojú ẹ̀ lójú olè, ó lè lélẹ̀ yọ kidnapper ni wọ́n ìtàn ò ní sórí rẹ̀, wọ́n ìtàn wọ́n dábò lọ́rùn. ẹ lọ́ọ̀rù kankan ò ní sórí rẹ̀, bàbá nìyẹn ò lọ ní wẹ̀. now gbogbo ìgbà tí wọ́n ń pariwo tí wọ́n ń drag kínní yìí, ibi tẹ́yìn ò sí Ọlọ́run ọba mi bẹ́ẹ̀ expectation tèmi ni pé ó yẹ kí gbogbo ará àdúgbò kí wọ́n ti jáde. kẹ́rò ti pọ̀ jù báyìí lọ. bọ́n ṣe máa ń ṣe tí wọ́n máa ń gbẹ̀mí èèyàn tán ká tó ẹ̀sẹ̀ máa ṣáájú tí ò ní dire o. Can you just imagine that? Now mọ̀ ń bọ̀ wá o. ẹ dákun bá mi share program yẹn jọ. mo láwọn ṣẹ́ tí mo fẹ́ àwọn tí wọ́n send fídíò yẹn sí mi. mo ń bọ̀. So now àwọn èèyàn béèrè lọ́ọ̀ mi bóyá àwọn lè pè mí. ẹ máa pè mí tí n bá parí. ẹ máa pè mí tí n bá parí.
ìyá ló kú bàbá ló kú ni kí ni àní bandit ó fẹ́ pa bandit ni kó sọ pa bandit ni kó sọ pa bàbá mi náà ìjọ lẹ́yìn ẹgbẹ́ òun. ẹ̀rù ọmọ yẹn bó ṣe ń pariwo ẹ wá gbé wọn kúrò lórí mi ẹ wá gbé wọn kúrò lórí. bandit ni ẹ̀rọ pẹ́ẹ́mọ́dì bandit ni ẹgbẹ́ bandit ni bandit ni kó sọ pa bandit ni kò mọ̀ yín fara wọn. bandit ni kó sọ pa mo sọ pé bandit ni ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ pa wọ́n ti padà lọ́wọ́ sílẹ̀ o wọ́n ti pa o wọ́n ti pa o bandit ni wọ́n ti pa o wọ́n ti padà ni wọ́n ti pa o wọ́n ti pa o bandit ni o. ṣé bọ̀bọ̀ ìfẹ́ ṣó máa survive gbogbo wàhálà yìí. ẹ lo gbogbo àti òun lẹ́yìn ẹ̀fẹ̀ lóyún wàhálà wọn fẹ́ lu ìyàwó ta lọ lọ́hùn ẹ tẹ̀lé èèyàn wọlé àwọn onílé dẹ̀ fẹ́ tilẹ̀kùn wọn. Drop what? Sọ́lọ́pàá lélẹ̀ bandit ni òkèlè ọlọ́pàá ìwójú ẹ̀ bandit ni ọlọ́pàá ló pẹ̀lẹ̀ bandit gbogbo ìmọ̀ owó ẹ̀ ò ní sórí rẹ̀ tó wà yìí mọ̀ yẹn ò ní sórí rẹ̀ mọ́ ló ti wọ́n gbogbo fún ní nọ́mbà no number. bọ́ọ̀sì wọn gbé lọ. we are going nowhere bandit ni ṣe ìbọn ọlọ́pàá kàṣípà rẹ̀ tẹ̀lé. all right now ó ní gbogbo wa ti yọ rí yìí so láàárọ̀ yìí ni mo rí ìròyìn ọ̀hún tó sọ wípé olóyè Sunday Agbo come to rescue of ta lọ́lọ́run bẹ́ẹ̀ bá dẹ̀ gbàgbé láti bí ọjọ́ méjì mẹ́ta làwọn àfáà ìlú Ìlọrin ti ń halẹ̀ bí àwọn máa gbé ta lọ́lọ́run ni wọ́n ti ń halẹ̀ pé àwọn gbé ta lọ́lọ́run alright wọ́n ní wọ́n gbé lọ ilé ẹjọ́ according to àwọn nǹkan tẹ́mi gbọ́ bẹ́ẹ̀ jẹ́ ká kọ́kọ́ kàròyìn kí n tó reflect lé lórí the reported arrest attempt occurred at ta lọ́lọ́run's residence amid an ongoing criminal case filed against him by the Ilori Heritage Preservation Foundation. Ilori Heritage Preservation Foundation. Ṣé ta lọ́lọ́run bù lọ́rin ni? Alright, alleged mocked an Islamic prayer and could cause religious tension. Religious tension kí ló fẹ́ cause? Ọmọ kì Islamic prayer. Irú prayer wo ni Islamic ní ni Islam ní téèyàn lè mọ́ọ̀kì? Bẹ́ẹ̀ kírun wákàtí 5 àbí kí náà tún mọ́ọ̀kì ń bẹ́ẹ̀? Ṣé bẹ́ẹ̀ ṣe ń rùkú bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ ṣé yẹn ni wọ́n mọ́ọ̀kì tó bá jẹ́ pé Ọlọ́run lè ń jà fún lóòótọ́ ẹ fọlọ́run lè jẹ́ kọ́ lọ́wọ́ dájọ́ ẹ ń bá mọ́ọ̀kì Ọlọ́run ẹ jẹ́ kọ́ lọ́wọ́ fọ lẹ́nu kẹjọ́ kọ́ lọ́wọ́ fọ lẹ́nu ẹ ṣe pray against ẹni yẹn pé kọ́ lọ́run ṣe báyìí fún kẹ́ ẹ wo prayer náà. Yorùbá Nation agitator Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, reportedly intervened to stop police officers from arresting Abdulaziz Adegbola, better known as Tani Olohun, an advocate of Ìṣẹ̀ṣe, the indigenous Yoruba faith in Ibadan, Oyo State, on Tuesday. Lẹ́ni náà ni the reported arrest attempts occurred at Tani Olohun residence amid an ongoing criminal case filed against him by the Ilori Heritage Preservation Foundation over a social media video. The foundation alleged mocked an Islamic prayer and could cause religious tension. Source told Sahara reporters that police officers arrived at Tani Olohun's residence on Tuesday morning and attempted to take him away. The sources said members of his family subsequently contacted Igboho, who arrived at the scene with some supporters and resisted the police attempt to arrest Tani Olohun. Why tó jẹ́ pé jàgídíjàgan ni gbogbo nǹkan yín gẹ́gẹ́ bí ọlọ́pàá one state tẹ́ ẹ ti mọ ilé ẹ̀ ẹ̀tọ́ yín ò drag ẹ̀ mọ́ ẹ wá pẹ̀lú order. Láyé àtijọ́ bẹ́ẹ̀ bá fẹ́ arrest èèyàn jọ́ọ̀jẹ̀ tẹ́ ló ń tọ̀ wọ́n tẹ̀lé láyé ìsìn ojú ti là àwọn gbọ́mọgbọ́mọ ti ń waṣọ ọlọ́pàá àwọn gbọ́mọgbọ́mọ ti ń waṣọ sọ́jà àwọn ajínigbé ti ń waṣọ sọ́jà àwọn olè ti ń kaṣọ ọlọ́pàá sójú ọ̀nà. We can't just follow anybody. You can print any court order at any fucking where. Ẹ lè print court order kẹ́ ẹ mú wá kẹ́ ẹ sọ pé ilé ọṣẹ ọlọ́pàá kan ló fún yín
we can't believe anybody mọ́. ẹ gbé necessary ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé. So the sources said members of family subsequently contacted Igboho, who arrived at the scene with supporters and resisted police attempt to arrest Alolong. Now, they said, and I quote, immediately the police tried to arrest Alolong. His family called Sunday Igboho and he came immediately with his boys and resisted the police from taking him away on Tuesday morning. One of the sources told Sahara reporters. Another source said Igboho arrived after Alolong had already engaged in a scuffle with the police officers. So, eléyìí tẹ́mi rí inú fídíò ni wípé lẹ́yìn ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa okay he said, and I quote, Sunday Igboho later came after Alolong had a scuffle with the police and he told the police to hand over Alolong to him, okay, that they could not arrest him despite the court issuing a warrant of arrest against Alolong. However, the circumstances surrounding the reported arrest attempt, including whether the officers had a valid warrant or were acting on a fresh court order, were not immediately clear because court order yẹn ta ni wọ́n fi hàn ńgbà wo ni wọ́n fi hàn ẹ ti rough hand ẹ kẹ́ tó mọ̀ béèrè court order lọ́wọ́ ara yín ẹ ti dé èèyàn lọ́rùn mọ́lẹ̀ kẹ́ tó mọ̀ pé court order yẹn dà court order yẹn dà court order yẹn dà ẹ ṣe ṣòwò ẹ̀ ńgbà tẹ́ ẹ débẹ̀ pé this is court warrant o wọ́n ní ká mú ọ wá o ńbo lẹ fẹ́ mú lọ kí ló dé tẹ́ ẹ fi ilé ẹjọ́ yín sí Ìbàdàn ṣé Ìlọrin ló ti ṣẹ̀ ni ṣé Ìlọrin ló ti ṣètò ni ní Ìbàdàn ló ti ṣètò kí wàá dé tẹ́ ẹ gbé lọ ilé ẹjọ́ Ìbàdàn ṣé kò sí kóòtù Ìbàdàn tó rí ni kò sí kóòtù Ìbàdàn tó lè gbọ́ ẹjọ́ mọ́ nígbà tí mo pé ẹjọ́ sàríà lè fẹ́ gbọ́ ń bẹ̀ wọ́n ìdẹ́ ẹgbẹ́jọ́ sàríà ń bàdàn torí kò sí sàríà ń bàdàn. So in a live video shared on Facebook, relatives of Alolong were heard alleging that the men who arrived at the residence identified themselves as police officers. The men who appeared to be dressed in civilian clothes, wọ́n kàn wọ jeans, wọ́n wọ top, wọ́n kàn gbé kíní jákẹ́ẹ̀tì dánmọ́nkọ police yẹn, were seen attempting to take Alolong away. He said, and I quote, these people are kidnappers, but they call themselves kidnappers. Tani Olohun is not going anywhere. The public, please see them. Oh, they call themselves police, but see the way they are acting. Wọ́n àti bí ọlọ́pàá lóòótọ́ náà. Ṣé bí ọlọ́pàá ṣe ń ṣe nìyẹn? Ẹ wá jọ ń jìjàkadì, ẹ wá ń kóra yín mọ́lẹ̀. Gbogbo ṣòkòtò ọlọ́pàá lọ́jẹ́ lójúgun, lọ́jẹ́ lórúnkún. Gbogbo ẹ̀ lẹ́pọ̀ má bàtà kítọ́kítọ́, ta lọ́lọ́run gbé wọn yílẹ̀. Wọ́n gbé ta lọ́lọ́run yílẹ̀. Wọ́n gbó lọ́mọ lọ́rùn. Ẹ fẹ́ pàdánù. Kí ló dé? Ilé ẹjọ́ wa ń bẹ ilé ẹjọ́ ọlọ́bìnrin kan. Ó nílé. Abẹ́rẹ́ ẹ̀ lókun dì í. Kò síbi tí ó sá lọ. Okay? They call themselves a police, but see the way they are acting. Please help us. They want to carry Alolong away. They want to arrest him. They want to fine him. The footage seen by reporters also showed Alolong sitting beside a tap while two police officers stood close to him. The video appeared to capture a tense confrontation between Alolong and the officers, with the attempted arrest reportedly resulting in a scuffle. Wọ́n jọ jà ní jàgàn rẹpẹtẹ. Wọ́n jọ gbóra wọn mọ́lẹ̀ kítọ́kítọ́. Now, this is my own short reflection. Ẹ̀yin Ìlọrin Heritage Preservation Organization àbí kí lè pera yín. This is the time, this is the high time. Tó yẹ kẹ́ ẹ jókòó rúlé ayé ara yín. As gẹ́gẹ́ bí Ìlọrin Heritage Preservation Organization àbí èèyàn mélòó lẹ ti mú ìgbé ayé wọn bẹ́tà nílùú Ìlọrin? Kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ yín lẹ̀ fún? Ṣé lórí ẹni tó bá ń bú Muhammad ni? Àbẹ́ni tó bá fi ìrun ṣe yẹ̀yẹ́? Àbẹ́ni tó bú Islam ńlẹ̀ bẹ́ẹ̀sì ẹgbẹ́ yín lé lórí? So kò sí fún humanity, kò sí fún ìdàgbàsókè ẹ̀dá, kò sí fún báwọn ọ̀dọ́ ṣe ríṣẹ́, kò sí fún báwọn obìnrin ó ṣe nígbé ayé tó dáa, kò sí fún bí àwọn arúgbó ṣe gbé ìgbé ayé tó dáa. Opó mélòó ńlẹ̀gbẹ́ yín ti help? Ọ̀dọ́ mélòó ńlẹ̀gbẹ́ yín ti rán léèwé? Ọ̀dọ́ mélòó ńlẹ̀gbẹ́ yín ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́? Ńlẹ̀gbẹ́ yín ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ tẹ́ẹ̀ ti ṣe freedom fún? Aláìsàn mélòó nínú Islam lẹ́gbẹ́ yín ti ràn lọ́wọ́? Ntẹ́gbẹ́ tí bó sí ni kẹ́ mọ́ káwọn èèyàn lọ kóòtù, kẹ́ mọ́ pàwọn èèyàn lẹ́jọ́, kẹ́ wá ṣe láwà ní bàbá tútú, kẹ́ mọ́ sòsìkiri bí ẹran aṣẹ́wó, kẹ́ mọ́ bára dáadáa kí, kẹ́ mọ́ pèèyàn lẹ́jọ́ lónìí pèèyàn lẹ́jọ́ lọ́la, torí pé lọ́ọ̀yà ń bẹ láàrin yín tọ́pọ̀. Àwọn lọ́ọ̀yà yín ò wá rí ṣe, kò sẹ́ni tí ó gbèsè fún wọn ọ̀rọ̀ náà míì lọ. Lẹ́yìn kan bá ta lọ́lọ́run ṣẹjọ́, ọjọ́ wo lẹ́ ṣe dà? Irú ìgbé ayé wo lẹ́ ń gbé? Ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Olóyè gbọ́ lẹ́ẹ̀kan náà, olóyè dìde lẹ́ẹ̀kan náà, olóyè sì wá lẹ́ẹ̀kan náà. Ẹ fọmọ ìfún mi, ẹ fọmọ ilẹ̀. Ta lọ́lọ́run bẹ́ẹ̀ lé ìwòsàn? Kí wọ́n mọ̀ pa o. God bless you sir, God bless you ma. Kí wọ́n mọ̀ pa o.
kí wọ́n fi ta lọ́lọ́ ńlẹ̀ o kí wọ́n má pa o. now ẹnìkan béèrè pé sáwọn lè pè ẹ lè pè sí nọ́mbà méjì +234 915 147 9599 àti +234 904 851 9362 nọ́mbà méjèèjì tẹ́ lè pè sínú àánú o. nọ́mbà méjèèjì tẹ́ lè pè sínú o. láàrin ìṣẹ́jú kan péré náà dín. wọ́n lẹ́nìkan okay, I just wonder how the man who called himself Jagunle Musulumi, a retired soldier who was since jailed in late 90s in Ilori over vandalizing churches and hotels could still be allowed to champion the cause of Islam. This shameless man is also among the brains behind this shenanigan leading to another kidnap of Tani Olohun. Can you imagine people? Hello? Ẹ tún mi pè padà sáwọn àwọlé. Ní ìmọ̀rú society tá a wà, ẹnìkan bú Jésù ẹnìkan bú ànábì. Ẹ jẹ́ kí Jésù ọjà fún rẹ̀, jẹ́ kánábì ọjà fún rẹ̀. Ṣé wọn ò lágbára ni? Dẹ́ẹ̀ kí ló dé tẹ wá ń tẹ̀lé wọn? Why will I be following ẹni àwọn ẹlẹ́bọ òkúta ni wọ́n ń sìn, Ògún ni wọ́n ń sìn, Yàdá ni wọ́n ń sìn, èyí tí ò lẹ́nu tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀. Ntẹ́yìn ń sìn sọ sọ̀rọ̀. Tó bá jẹ́ pọ́lọ̀ lẹ́ ń sìn ẹ̀fọ́ lọ́lẹ̀ jẹ́ kọ́lọ́ ń jà. Hello? Hello sir o. Ẹ pẹ̀lú ẹjọ́ ṣẹ́jú wa lórí ètò sà. Bẹ́ẹ̀ ni sir. Ok, ẹjọ́ sá lórí ọ̀rọ̀ ọba lọ́dọ̀ yẹn ni a fẹ́ dá sí. Ó yá bàbá. Ó ti tó gẹ́ báyìí pé gbogbo ọmọ Nàìjíríà ká máa gbọ́ mi. Amẹ́ríkà ni mo ti sọ̀rọ̀ yìí. Ó ti tó gẹ́ èyí táwọn ará Ìlọrin ṣe lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ó ti tó gẹ́. Ṣẹ́rí mo ń sọ authoritatively mo dẹ̀ ní nǹkan tí mo ń sọ yìí. Tí wọ́n bá gbé Tani Olohun láti Ìbàdàn lọ sí Ìlọrin ìdí lẹ́yìn tèmi tí gbogbo adájọ́ ilẹ̀ Yorùbá kan máa gbọ́ a máa instigate tí wọ́n bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ Ìlọrin tó bá wà ní Ìbàdàn àti Èkó àti gbogbo ilẹ̀ Yorùbá kí àwọn a máa instigate láti nígbà láti máa ṣiṣẹ́ yẹn lọ kó bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ Ìlọrin. lè dọ́mọ Ìlọrin mọ̀. a máa dá wọn mọ̀ sá a máa wọ́n wọn jáde àti jọ ń gbé tẹ́lẹ̀ ṣe é láti àti jọ ń gbé tí wọn fẹ́ gbà yẹn wọ́n máa gbà báyìí fọ́ọ̀sì tẹ̀ torí pé gbogbo alábò òfin báwo ni ṣe máa sọ pé torí pé wọ́n bú màá ṣé ẹni tó ń bú Jésù Kristi láti jọ yìí ọ̀gbẹ́ni kí wọ́n forúkọ tó ń bú Jésù Kristi ta ló lọ gbé. àwọn tó ń pe Jésù lólè. tán ní Jésù jágbàdo ya. pásítọ̀ ni èmi ṣùgbọ́n mo lè já ogun mo rẹ́dì I'm ready for this sunset wọ́n fẹ́ ba ìjọba gbogbo jẹ́ ni wọ́n instigate àwọn olóṣèlú Ìlọrin ló fún ọ lówó kí wọ́n mọ̀ ní ẹni Ìlọrin kí wọ́n mọ̀ ní gbogbo ọmọ Ìlọrin enough is enough gbogbo àwọn táwọn àkúrà a máa dìde àdè máa bẹ̀rẹ̀ wàhálà yẹn láti Amẹ́ríkà láti London láti máa bẹ̀rẹ̀ wàhálà yẹn lọ ó tó gẹ́ tí wọ́n bá tún gbé bọ̀pọ̀ yẹn tí wọ́n bá tún gá sí bọ̀pọ̀ yẹn pásítọ̀ èmi ò kíá tí wọ́n bá tún gbé bọ̀pọ̀ yẹn gbogbo àwọn ọmọ Ìlọrin gbogbo tó bá wà fún ọmọ pàkẹ́rù wọn tó máa padà sí Ìlọrin wọ́n bá tọ́ fẹ́ dálẹ̀ yẹn kò ní dàbí ìgbà sí Àfọ̀njá eléyìí máa yàtọ̀ sígbà Àfọ̀njá wọ́n máa tọ́ fẹ́ dálẹ̀ ìtọ́ bá dálẹ̀ èmi ò ní gbé àwọn oníranù ẹgbẹ́ àwọn lọ́jà tó bẹ̀rẹ̀ àwọn onílọ́jà àwọn oníkankan nílọrin àwọn elébi wọ́n wá oúnjẹ tó máa jẹ ní àwọn elébi àwọn èèyàn rádaràda. God bless you sir. God bless you sir. God bless you sir. Ọlọ́run ní járe tí a tún fi máa para wa sà Ọlọ́run ní járe torí pé àwọn ọmọ Ìlọrin àwọn náà lẹ́mìí yìí sì ṣe gbogbo ọmọ Ìlọrin ló wà behind ní táwọn wèrè lè ń dánwò ní ṣe gbogbo ọmọ Ìlọrin o àìmọye ọmọ Ìlọrin tó dáa àìmọye ọmọ Ìlọrin alálùbáríkà àìmọye ọmọ Ìlọrin tó mọ nǹkan tó dáa àìmọye ọmọ Ìlọrin tó kàwé àìmọye ọmọ Ìlọrin tó ní initiative ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìlọrin lọ́gbọ́n yìí ṣe gbogbo wọn àwọn ilé kan ìyá olórí kórì ni +234 915 147 9599 àti +234 904 851 9363 9362 9362 +234 915 147 9599 àti +234 904 851 9362 nọ́mbà tẹ́lá àǹfààní àti pèmí sínú ta lọ́lọ́run gbọ́dọ̀ kú o nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ yẹ o nǹkan kan gbọ́dọ̀ ṣe o kò yé mi náà o irú àwọn jọ́ọ̀jì ní ń gbọ́ ẹjọ́ yẹn náà hello court ẹnìkan bú Ọlọ́run ẹnìkan fi ìrun kíkí ṣe yẹ̀yẹ́ ń fi prayer wá ṣe yẹ̀yẹ́ now you just imagine that adájọ́ náà wá sọ pé kí lórí lọ́bẹ̀ tí ìwà rọwọ́ báwo ni wọ́n náà ṣe ń bó ló ṣe máa bú Islam bó ló ṣe máa fi ìrun wọn ṣe yẹ̀yẹ́ sọ́mọ̀ kó lè dá wàhálà lẹ́ni kò lè dá wàhálà ilé ìbèlè lẹ̀ anywhere cut my lips kò lè dá wàhálà kankan lẹ̀ ilé ìbèlè kò sẹ́ni tó ráyè nonsense yẹn mọ́ ojú ti là. Hello sir. Yes sir. Hello, ẹ ká sọ sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ ni sir. Ok, ẹ ṣe gan-an tẹ́ gbé kọ́ mi tí mo fẹ́ sọ ọ̀pọ̀. Ṣé rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho first of all. Ojú òní tiwa o. Àmín sir. Number one, ṣé rí ìjà yìí ohun tó ṣẹlẹ̀ yìí láàrin Yorùbá àti Fúlàní ni.
wọ́n fọ̀rọ̀ ra fi ẹ̀sìn yẹn wọ́n fi wé ni wọ́n fi bójú ni. wọ́n lè jẹ́ ti sympathizer. bẹ́ẹ̀ni. tí orí àwọn Yorùbá torí àwọn olórí wa bá pé this is the time láti ṣòfin mámọ̀kọ́mi dáná. bẹ́ẹ̀ni. lọ́dọ̀ wa lóńdó wọ́n máa ń sọ kíní kan pé mámọ̀kọ́mi dáná ìjọba lè yàn ṣòfin. bẹ́ẹ̀ni. a ní láti dìde nísìnyí náà in tó wá ká mi lára jù lọ́rọ̀ yìí omi bọ́ lójú mi nígbà tí mo wo fídíò tí ìyàwó sáré lọ ní pé wọ́n lu òun. wọ́n lù ú bẹ́ẹ̀ni. ẹ jọ aláti write petition sí Túndé Dísù tó bá jẹ́ ọmọ Yorùbá ni because lábẹ́ òfin Amẹ́ríkà lèmi ń gbé wọn ò bí aláìyá yìí kankan dá. láti lu obìnrin bẹ́ẹ̀ni. obìnrin yẹn ló ń ṣẹ̀dẹ̀ láti hospital pé òun ṣe oní miscarriage wọ́n tún fìdí ìbọn wọ́n tún gbá lẹ́sẹ̀ lẹ́nu. nǹkan yóò imagine. torí pé fẹ́ defend a God that cannot defend himself. ẹ gbéra yín wá láti yàn níyàn Ìlọrin ẹ̀kan fẹ́ wá gúnyàn kan mọ́lẹ̀ nìbàdàn. nìbàdàn kẹ́ẹ̀dẹ̀ gbé lọ bẹ́ẹ̀. ẹ ṣe lẹ́ẹ̀kíní ẹ jẹ lọ ẹ tún try lẹ́ẹ̀kejì ẹ jọ Ọlọ́run nípa gbowó fún wa o. àmì o àmì o àmì o eléyìí tó ṣe yìí ìran Yorùbá ò ní gbàgbé. lágbára Ọlọ́run. enough is enough first of all gbogbo rubbish yìí ẹ wo bí táyé ń lọ bàbá mi Elon Musk ti da trillionaire wọ́n ti discover àwọn kankan nínú Mars tó ń wò pé in the next few years wọ́n máa move lọ sí Mars wọ́n máa bí àǹjàjà ànábì lọ sí múra lọ fẹ́ ní kọ̀ǹpútà ṣí èrè ni. kò yé mi rárá kò yé mi. kánú ṣe wá báyìí ṣẹ̀dẹ̀ rí bọ̀bọ̀ US máa mi yẹ kó tẹ̀ jẹ́jẹ́ o kó tẹ̀ jẹ́jẹ́ Amẹ́ríkà ni mo wà yìí wọ́n máa push àwa kan ẹ̀rọ fáwọn ló bí MS bàbá wọ́n ló bí àwọn àkànbí ọlọ́ba wọ́n máa tún bí àwa ń sùn nígbà wà lè máa bá wọn múlẹ̀ wọn ní láìkẹ́ torí mi lè ṣe nǹkan tó níta lọ́lọ́run ṣe yẹn kò lè ṣe lamẹ́ríkà bí kọ́ máa lọ́lọ́pàá wá mú mi. nbo sọtí yẹ bẹ́ẹ̀ ni sà. ẹ máa pólísì íńtánẹ́ẹ̀tì kiri ẹ̀kọ́ kọ́mẹ̀ntì kíní kan síbi báyìí ẹ lọ sáré lọ ṣùgbọ́n mẹ́ ṣe gbogbo procedure tó láwọn take ẹ bọ́ story Facebook ti yín ẹ relieve sí press release ẹ sọ wípé ṣé mo ṣe ń sàfùrà warrant ni ẹ ní àwọn people yìí kan who are these people. ẹranko ni wọ́n o. wọ́n ló bú ọba Ìlọrin ẹ̀yin náà bú Olúbàdàn so 50-50 no shitting. tàbí náà. ẹ ti bá ti mú ọ̀rọ̀ yẹn gbé èèyàn mélòó ló wà anila ms kí lórúkọ US imam wọ́n ti pè òun náà lẹ́jọ́ wọ́n pè lẹ́jọ́ sọ̀ǹdó kó lọ jẹ́jọ́ lóńdó bẹ́ẹ̀ni kó lọ jẹ́jọ́ nbì kan kó má lọ fáńdù ẹ̀ tí kò wá sí port. àbọ̀ ńlágbẹ́jọ́rò tó dáa ju ni kò yé mi o. we need to feel them taste of their poison. God bless you sir. God bless you sir. Yes sir. Yes sir. Hello. Hello sir. Hello. Yes sir. Yes sir. bẹ́ẹ̀ ṣùgbọ́n lórí ètò. bẹ́ẹ̀ni sir. now ọ̀rọ̀ máa ní US imam yìí. bẹ́ẹ̀ni. ó lẹ́kọ̀ọ́ tí máa tó sọ̀rọ̀ láti ẹ̀ sọ wípé this is between Yorùbá and Fulani. honestly. nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn. so nǹkan tẹ́mi àṣọ ń sìn ni pé nǹkan tó ń ṣe fún Tani Ọlọ́run yẹn. ó yẹ káwọn Yorùbá náà arrange kó lọ gbé US imam. the same thing tó ń ṣe fún Tani Ọlọ́run òun ló yẹ kán ṣe fún òun náà. nǹkan tó fojú bọ́ yẹn rí òun náà ló yẹ kán fojú US imam rí. I don't know how that man became a lawyer in Nigeria. lọ Nigeria gbàgbàkúgbà náà. honestly. mi ò mọ irú lọ́ọ̀yà tiẹ̀ mi ò dẹ̀ mọ irú àwọn adájọ́ tó ń jókòó ń gbẹ́rú ẹjọ́ arìndínlẹ̀. kò yé mi ẹnìkan bú ànábì ẹnìkan bú Ọlọ́run afẹ́gbẹ́jọ́ ẹ̀ wá. yes what nonsense is this. so kí àwọn ọmọ Yorùbá náà arrange kán lọ gbé máa US imam yẹn tó ojú ẹ̀ dàbí ojú ẹ̀ ọ̀nà yẹn ó yẹ kán lọ gbé kán dìbẹ̀ lóun náà nǹkan tó ń ṣe fún Tani Ọlọ́run tó ṣe fún àwọn Yorùbá kán lọ ṣe fóun náà àpapọ̀ Fúlàní ni gbogbo eléyìí tó ń ṣe tí kò sí repercussion tí ò sí nǹkan tó ń ṣẹlẹ̀ òun ló ṣe ń mú jẹ. bẹ́ẹ̀ni. so kán lọ ṣerú kan báyẹn tit for tat nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí nìyẹn nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí nìyẹn káwọn Yorùbá náà rè kán lọ gbé máa yẹn bí wọ́n ṣe treat the same man tó ń ṣe fún Tani Ọlọ́run kó ń ṣe fún òun náà wọ́n á rí bó ṣe máa rí lára ẹ̀ náà. God bless you baba. God bless you sir. mi ò rí ibi tó ti ń ṣerú ẹ̀ náà o adájọ́ wo lára ẹ̀ balẹ̀ confidently tó ń jókòó tó ń gbọ́ ẹjọ́ yẹn tó ń fẹjọ́ yẹn lọ tó náà dẹ̀ ń gbọ́ kò yé mi. hello. We've updated your credit limit. Now it's raised as low as. ṣé nǹkan ń ṣe ẹ̀yin ni. hello. 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 hello sir. ẹ kàn lẹ́wọ̀n ẹ ká sàn. ẹ káàsán sir. yes sir. àwọn ọmọ yes sir. ẹ kún jọ́ bẹ́ẹ̀ náà. àwa ni sir. ṣáàbì kankan ni ẹ. bẹ́ẹ̀ ni orí ètò náà mo ṣe wáyé o. ọpẹ́ àdúpẹ́ ẹ ṣe yes sir. ẹ gbé dẹ dá sí o. ẹ jọ ṣé ní US imam yẹn. bẹ́ẹ̀ni sorry sir. tó bá rìn kó máa gbójú ẹ̀yìn àti àwọn àfáà tó máa ń wàásù nílẹ̀ Yorùbá àti mọ̀ pé Fúlàní ni o àdẹ ti clear pẹ̀lú ẹ̀ but àfẹ́ wàhálà ẹ má wá sí ilẹ̀ Yorùbá ẹ wá dó sí lọ́rin yìí ń bẹ̀ tó tẹ bá dẹ̀ tún wá pé ẹ fẹ́ wá gbé ọmọ Yorùbá kan ìbáàjẹ́ ta lọ́wọ́ ìbáàjẹ́ anybody o ẹ ní lọ mọ́tò yẹn ó yẹ kán ti sun mọ́tò yẹn so they are kidnappers kí wọ́n fi yàtọ̀ sí bandit ni àwọn tó tẹ ẹgbẹ́ Nigerian police pẹ̀lú mi ẹgbẹ́ nothing there's nothing. power bank ni àti kébù gan. ọlọ́pàá nìyẹn kàn pé ẹ kàn wọ aṣọ kan ẹ wá gbé police nígbà tí ń ṣe yẹn where are they doing? Oyè mi o. no name badge kò sí badge kò sórúkọ kò sí kankan
ẹ̀kọ́ gbà ń bẹ̀ ṣe ẹ̀kọ́ fẹ́ gbéyàn nítorí pé kí ni ẹ wá láti Ìlọrin. understand ọba tí ilẹ̀ Yorùbá láti báyìí. kò yé mi náà o. ó yẹ kó ti sun mọ́tò yẹn kó ti sun mọ́tò yẹn kó ti bójú àwọn tó wà yẹn jẹ next time wọn ni wá síbẹ̀ mọ́nà what is your problem. ó wà ridiculous o. àwọn ridiculous wọ́n gbójú wa mọ́lẹ̀ o ẹ jẹ́ ká sọ tọ́tọ́. honestly wọ́n gbójú wa mọ́lẹ̀ wọ́n tẹ̀ wá mọ́lẹ̀ gan tí ò bá ń jẹ́ pé bóyá too many people nǹkan tó ń dánwò yẹn tí ó bá escape pẹ̀lú ẹ̀ ẹ máa ń ṣe sàríà nílọrin tí ó kọ́ lẹ́ Yorùbá ni. kò yé mi o kò yé mi o. I don't understand. kò yé mi o. dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá Olúbàdàn àti àwọn tó dá sí adé dúpẹ́ lọ́wọ́ lóyè Ìgbòho. God bless you sir. pé kí ni wọ́n pè yàn wọ́n dẹ̀ jẹ́ lẹ́kẹsẹ̀. bẹ́ẹ̀ni all right sir. God bless you sir. God bless you sir. hello. hello. Are we going to go? yes sir ọgbọ́n lẹ sir yes sir. Àwọn program yẹn kọ. yes sir. Yeah, kì í ṣe live ló ń ṣe lọ́wọ́ ni èmi pé live ló ń ṣe lọ́wọ́. live ni mo wà. Okay, but yóò tún tẹ̀lé ra nígbà my brother. yes sir dáadáa ni sir. Mo ti ń gbóhùn ẹ̀ náà báyìí. yes sir. Okay, jẹ́ kí n yí fóònù ọ̀dọ̀ mi lọlẹ̀ kó lè dẹ̀. bẹ́ẹ̀ni. Nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ń sìn, ó dẹ̀ pé they are just making mockery of that religion. Wọ́n make a mockery of that religion. Ó dàbí ìgbà tó jẹ́ pé eré tà ń sá lọ, wọ́n fi religion ẹ̀fà wá sẹ́yìn, especially from that axis. honestly sir. Àwọn tó ti Ìlọrin wá. honestly sir. Èyí kọ́ ni Muslim àti ìgbàgbọ́ àtòníṣẹ̀yẹ ti ń gbé papọ̀. bẹ́ẹ̀ni. Tẹ́nìkan kò tẹ̀ ní ẹnìkan wọn lára. a dẹ̀ ń jẹ́ ara wa. Nígbà tí wọ́n bá wá jẹ́ cliff bẹ́ẹ̀ tẹ̀ ní kọ́kọ́ tó jẹ́ pé ẹ̀ ṣe ẹjọ́ burúkú, ẹ̀ dẹ̀ wá sí Ìbàdàn, ẹ̀ wá gbé bọ̀ yẹn. Ibi òfin Nàìjíríà wà, o lè sọ fún ọba Ìlọrin sì kórè ọba Ìlọrin bàjẹ́, kò sẹ́ni tó lè gbé mi lé lórí, èmi ò ní ṣe bẹ́ẹ̀ tó gbé mo lẹ́kọ̀ọ́, torí mo jọ ọmọ Yorùbá wọn dẹ̀kọ́ wa bẹ́ẹ̀ ni ò sì ní sọ, òfin ilẹ̀ wa ò ṣe nǹkan kan lé lórí, bí bá lọ́ba Ìlọrin jalè, ìyẹn ló ní wàhálà nù. bẹ́ẹ̀ni èèyàn gbọ́dọ̀ provide ní tó gbé. Ìbí bọ́ọ̀ lè wàá ṣe, ìbí Ìlọrin ni àwọn àgbà ti sọ pé bẹ́ẹ̀ bá rí ẹ pa, kí ni lọ́ọ̀yà bẹ́ẹ̀ ṣe? Kí lẹ́yìn bọ́ọ̀dì ṣe ń bẹ̀? kò yé mi o. Wọ́n ṣe nǹkan kan náà. Ará Ìbàdàn ni mo fẹ́ sọ sí kìtì ẹ̀ ṣe gbogbo ilẹ̀ Yorùbá. Tẹ́yìn náà la ojú yín sílẹ̀. Tó jẹ́ pé èyí tó yẹ kẹ́ kọjú sí ẹ̀dí kọjú sí. Ọmọ yín náà mú bí ìgbà tán mú gbénu bóyá. Ẹ̀ẹ́dẹ̀dákẹ́. Ọ̀mọ̀wé wà ń bẹ̀. Àwọn tó lajú wà Ìbàdàn. Ẹ lè hẹ́pù bọ́ọ̀ kẹ́ gbà nínú ọ̀kì bọ́ọ̀lù lọ́ọ̀tì tàmí. ẹgbọ́n jẹ́ pé ẹ̀sìn ti kó sọ́pọ̀lọpọ̀ ọdún wọn náà lórí. Gbogbo tó yẹ kó ṣe ń sìn ni pé dọ́kítà dájọ́ ẹ̀ bá fẹ́ dájọ́ kẹ́bọ̀dì lọ sí kóòtù yẹn. Ẹ lọ síbẹ̀. Tẹ́ bá lọ síbẹ̀ kẹ́ lọ gbọ́ nǹkan tá dájọ́ ẹ̀ fẹ́ wí. Because this àwọn judges kan àtòrí wọn gan ti dàrú. Adájọ́ tó rí ẹ̀ ti dàrú wa. láìmọye. How will somebody bring such a thing síwájú ẹ̀ kó dẹ̀ sọ pé o fẹ́ máa gbọ́? ẹ̀yin náà dẹ́ issue warrant ẹ̀ lè advice wọn pé. just fucking preserve kílẹ̀ preserve tẹ́ bá máa preserve nǹkan ẹ̀ ní jẹ́ kó ba kò ní tako òfin ilẹ̀ wa. àbí náà o èyí tẹ́ fẹ́ pè. wá bẹ́ẹ̀ ṣe máa ṣe. God bless you sir. God bless you sir. bí o sọ pé bọ́ọ̀ ìjà rẹ o. bẹ́ẹ̀ni. mi ò ló ṣe writing o. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ìyà tó ń jẹ́ ìwẹ̀ kó máa jẹ́ wọ́n gbọ́dọ̀ máa lo òfin láti máa fi ṣèyàn léṣe bí yẹn. God bless you sir. ẹ ṣé mo dúpẹ́ sir. all right sir. hello. 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 Awi konko. yes sir. Awi konko. yes sir. Awi konko baba. yes sir. Ẹ pé tó. yes sir. Ẹ ṣé o. yes sir. orí fóònù ẹ ti máa gbọ́ mi o. Yes sir. Ẹ ṣé ẹ pé tó. yes sir. Ẹ kú àfọmọnìyàn ṣe. yes sir. Ṣé rí àwọn ará Ìlọrin yẹn? Olórí burúkú ni wọ́n. Wọ́n mọ̀ ọmọ wọn ti rí pé bọ́ọ̀ yẹn kò ní àwọn èèyàn gidi lẹ́yìn ẹ̀. Tí ò bá ń ṣe bí ẹ̀yin tẹ́ gbé ṣó yìí nísìn, mo dáhùn sí bóyá àwọn Muslim kankan tọ́jú ọmọ Ìbàdàn máa sọ ń pa ọ̀rọ̀ yìí. níbo. in tó yẹ kó ṣe nísìnyí bóyá àwọn èèyàn náà máa gbọ́ kó sọ fún lọ́ọ̀yà kó lọ fáìlì fún fundamental woman right ẹ̀ kó lọ béèrè fún fundamental woman right ẹ̀ kádájọ́ káwọn náà lọ kọ́kọ́ fáìlì application síwájú adájọ́ for fundamental woman rights wọ́n máa application yẹn ó máa speedy application ní urgency lọ́ máa fi ṣe níwájú adájọ́ káwọn náà lọ sí Ìbàdàn kó lọ sí high court níbàdàn kó lọ béèrè fundamental woman right ẹ̀ wọ́n dẹ̀ fún ní kọ́kọ́ fún ní court ruling yẹn kóun náà mú dání. Okay sir. In tó yẹ kó ṣe é sìn nìyẹn kò ń ṣe ẹjọ́ wẹ́wẹ́ kí ni adẹ̀dúpẹ́ fún olóyè Ìgbòho tí wọ́n dúró àti àbádébọ̀ olóyè Ìgbòho gbogbo àwọn tó ń pera wọn ní èèyàn ńlá ẹ̀sìn tí kò sí gbogbo wọn lórí ẹ̀sìn nìkan. àti UK imam àti France imam. useless imam. Can you imagine that? gbogbo wọn ẹ ṣe gan. All right sir, God bless you sir. Yes sir. wọ́n kàn wá sọ̀rọ̀ ayé di ẹkùn sáàrin ìgboro in the name of religion. You don't fight for religion. If you truly have job, meaning UK imam, France imam, Germany imam, Spain imam, Italy imam, ẹ lọ wá ṣe gidi ṣe. Hello ma. Hello. Yes ma. Hello. Yes ma.
ẹ wo ẹ kú iṣẹ́ hello. yes màmú wà pẹ̀lú yín. ṣé tí mo jí láàárọ̀ yìí tí mo rí àwọn rọ́bìṣì orí mi spark ni pé kí ni gbogbo eléyìí kí ló ń ṣe useless ìmáàrún yẹn àbí ìmáàmù ni wọ́n pè Awíkókó ọ̀rọ̀ ẹ̀sìn ti fẹ́ bà Nàìjíríà jẹ́ báyìí o. ó ti bàjẹ́ tẹ́lẹ̀. àmọ́ bí ta fẹ́ wọ̀ mọ́ báyìí kí la ti fẹ́ ṣe léyìí sí ọmọ ọlọ́mọ tí ò tún jẹ́ kí ti wádìí àwọn bí ìwọ báyìí bí òun bí àwọn gbogbo ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ lórí agbègbè lọ́kùnrin lóbìnrin àwọn ló sì ń jẹ́ ká mọ̀ pé Nàìjíríà Yorùbá wà. ṣé olórí burúkú ìṣe bó ti gbé kéèsì lọ sí kóòtù ṣé wọ́n tún máa ń violate kóòtù Nàìjíríà ni wọ́n tún wá máa ń gba ẹ̀yìn lọ gbé ẹni tó bá pè sí kó wá jẹ́jọ́ ni. kò yé mi o. ṣé bó fi Nàìjíríà ṣe rí nìyẹn because here we are tó bá ti pè ẹ́ tó rí lẹ́tà kóòtù kóòtù àti ìjọba ló dẹ̀kù kẹjọ máa ṣe wọn ò tún ní right even tó bá sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ gan lórí anywhere tàbí wọ́n ń béèrè á sọ pé it's in the court bí wọ́n ṣe máa ń sọ bí nìyẹn ò tún ní intervene irú olórí burúkú ṣé bó lọ́ọ̀yà ló pera ẹ̀ ní useless márùn yìí why tí ò fi dúró de court date kò yé mi náà. ó wá lọ gbé ọmọ ọlọ́mọ in fact láti àárọ̀ inú mi ò dùn bí mo ṣe jí tí mo bá gbogbo rubbish yẹn bọ́n ṣe rọ fúnándẹ̀d ọmọ ọlọ́mọ fún crowd and loud tí òun ṣe pé bàbá ńlá ẹ̀ ló bú èsì tó bá wùyàn lèèyàn lè ṣe bí humanity ni a máa ń sọ pé first. bẹ́ẹ̀ni irú ọlọ́pàá wo ló wọ́n wọṣọ for crowd and loud ẹ wo lórí burúkú ẹ bó ṣe fọwọ́ tẹ ọrùn ẹ̀ mọ́lẹ̀ bó ṣe fún George Floyd níbi tí gbogbo àgbáyé tó dàrú nìyẹn. bẹ́ẹ̀ni wa lẹ́ni tó tẹ̀ jẹ́ amúkíní ní bí tí gbogbo wa mọ̀ pé baba ńlá àkíní addicted ni ó mà gbayì káàkiri gbogbo ṣé òfò fẹ́ bá wọn ni ṣé wọ́n fẹ́ ṣòfò láwọn onímùsùlùmí orí burúkú yìí ni. kò yé mi o. nǹkan tí mi ò ṣe láìkí ẹ̀sìn nìyẹn humanity first àti honestly ma kí la wá fẹ́ ṣe sílẹ̀ báyìí ẹ bá mi gbé fún olóyè Ìgbòho ọmọ Májàsọ́lá kò ní ṣìṣe o àti gbogbo àwọn tó dúró tì kò ń ṣe pé ta ni Ọlọ́run ò léèyàn ọ̀nà ló jìn ẹrú ní bàbá bẹ́ẹ̀ni gbogbo àwa tí òye ayé yé tá a mọ kí ló ń ṣẹlẹ̀ tá a mọ what is religion and humanity tó bá jẹ́ Nàìjíríà láwa a kò ní máa rí bí eléyìí bí nǹkan tí ẹni tó sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ yẹ kó tó rí bí ẹni méjì ti sọ̀rọ̀ kí n tó pèsè ó sọ yí pé ó yẹ kó lọ gbé useless màrún náà kíní Yorùbá ò kì í ṣe gbogbo wọn yẹn ọpọlọ wa pé ju gbogbo yẹn lọ agbọ́n a kì í ṣàpọ̀dà afọ́fun gbé mu bíi tàwọn Ìlọrin àwọn alátẹnujẹ tí useless màrún bá ń gbọ́ mi kò ní jèrè ọmọ òfò ló máa ṣe dànù. ó dàbọ̀ mọ́ mi. òfò ló máa ṣe ó dàbọ̀. ó dàbọ̀ mọ́. useless màrún Ọlọ́run ló ní kí mọ́mí mi ọmọ pé orúkọ ẹ̀ dáadáa wọ́n ní useless màrún kò yé mi o. What is wrong with these people? They want to spoil Nigeria o kò yé mi sá o wọ́n fẹ́ bà Nàìjíríà jẹ́ o àwọn ti bàjẹ́ ọ̀rẹ́dí kọ́ lọ́mọ jà gbà fún ọ ni o ó lágbára o so ẹjá gbé ká dúpẹ́ lọ́wọ́ yín tó jẹ gúgúrú abọ́ kan bọ́bá rúkúta yóò gbìyànjú ẹjá gbé òṣùbà kárí láyé fún Àdìsá ọmọ aládìkún òsàdìkún tí búra ẹ̀sánwó ẹ̀wọ̀n olóyè Májàsọ́lá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ò ní mọ̀ nira gbogbo ọdún tó lò láyé wàhálà ti dààmú kò ní kànlẹ̀kùn lé ẹ kò ká bá wájú lé wọlé kàbẹ́ kò lé wọlé báyé bá ń jáyé tí màá ń jẹ́gbà gbogbo èso tó tara rẹ̀ jáde òní mọ̀ nira thanks so much for being there for every one of us. hello. Awíkókó. yes sir. lórí ètò lẹ́wà. mo bẹ́ẹ̀ ni sir. bẹ́ẹ̀ ni sir. Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. àmín sir. yes well Ọlọ́run á gbádá ní Ọlọ́run lọ́wọ́ àwọn pípọ̀ wọ̀nyí. àmín o. that is just it. yes. but òun náà Tani Ọlọ́run náà ó yẹ kó ti take action because nígbà tó kọ́kọ́ kígbe pé àwọn people wà after ẹ̀. I think I have Tani Ọlọ́run's number mo lè send the message okay this is what to do this is what to do. ó dẹ̀ send the message mi padà pé òun náà ti ń gbé ìgbésẹ̀ yẹn. but I'm surprised to see all this kind of thing tó tún ṣẹlẹ̀ sí. jẹ́rí àwọn people wọ̀nyí they need to stand. They need to stand against them. They need a good lawyer to stand against them. ó ní mo sọ pé people like me I'm ready to put all my money. gbogbo owó tí mo ní to stand to support him. If you need a lawyer, I will send a lawyer to him. You see? Don't worry, we are ready. But I don't know, because by mo bá sọ̀rọ̀, òun náà sọ pé wẹ́, òun náà láwọn tó ń sọ tóun di take step. That is just it. Because these people is a high time to stand against them, to show them. Because irú judge tó wà ní ìlú wọn ní Ìlọrin yẹn tó ń issue kìíní yẹn, irú Ìlọrin yẹn náà, we go there with a lawyer
and file against àwọn tó ti ń go against the Christianity káwá wo bóyá judge yẹn náà á sọ pé òkè ẹ lọ arrest bóyá Adépọ̀jù ni àbí kí wọ́n lọ arrest àwọn tó ti ń go against the Christian and ìṣẹ̀ṣe yẹn káwá wo irú judge wọn jẹ́ and let's see the kind of judge ṣèbó lè issue wípé òkè because Tani Olohun is talking against Muslim and is issuing the ó issue pé kí wọ́n lọ mú káwá tí wàá gbé àwọn Christian àti àwọn oníṣẹ̀ṣe kí wọ́n dìde kí wọ́n lọ síwájú tiẹ̀ náà kí wọ́n wá fáìlì níwájú ẹgbẹ́ òkè àwọn ẹni báyìí tó ti ń sọ̀rọ̀ against Christian tó ti ń ṣe kí issue warrant náà ká wá wò and let's go and pick them up. That is it. They need to give these people fight. Bẹ́ẹ̀ni sir. That is just they need to show that judge. Gbogbo ẹ̀kọ́ la gbọ́dọ̀ máa gbà mọ́ra gbogbo gbà. Bẹ́ẹ̀ni sir. They get court tí wọ́n ti ní tukini yẹn they need to go to that court fight in front of that judge okay àwọn ẹni yìí náà this is what they are doing. Oya people the warrant let's go and arrest them. Because there is evidence wọ́n wà káàkiri tó jẹ́ pé wọ́n ti sọ̀rọ̀ against the Christian wọ́n ti sọ̀rọ̀ against àwọn oníṣẹ̀ṣe is everywhere it's on tó wà káàkiri it's the hidden one. They go to the front of that judge oya ọ̀wá náà tuntun wá ṣù òṣèpọ̀ òun issue kí wọ́n lọ gbé Tani Olohun ni oya issue àwọn ilé náà tó ti ń ṣe against the Christian let's see what will happen. It's a fight to fight. God bless you sir. Ẹ ṣe mo dúpẹ́ sir. Yes sir. All right sir. All right sir. Yes sir. Well, ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ló yẹ kó jẹ́ lóòótọ́. Ẹ̀yin Christian ẹ ti tutù jù. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ ti bẹ̀rù jù. Bẹ́ẹ̀yin Christian ò bá tutù jù. Lókè ọya wọ́n ń dún Christian lọ́rùn wọ́n ń ba ṣọ́ọ̀ṣì jẹ́ wọ́n ń gbàdúrà lóró sí ṣọ́ọ̀ṣì wọ́n ń pa pásítọ̀ wọ́n ń jí kọ́ pásítọ̀ gbé. Ní South ń bí wọ́n ti arrest ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé wọ́n ń bú Islam èèyàn mélòó lẹ ti arrest pé wọ́n ń bú Jésù wọ́n ń bú Christianity kí ló tẹ̀yìn náà fáìlì case against wọn pé wọ́n ń ba ẹ̀sìn yẹn jẹ́ wọ́n fẹ́ dá wàhálà ìjà ìsìn lẹ̀. The same thing as ẹ̀yin oníṣẹ̀ṣe kò sẹ́ni tí ò ní oore ọ̀fẹ́ láti sin ẹ̀sìn tó nígbàgbọ́ nínú ẹ̀ tàbí ṣe nǹkan tó wù ú. Mélòó náà lẹ́yìn oníṣẹ̀ṣe ṣe mélòó náà lẹ́yìn Christian ṣe. This is the high time. Nobody will fight for you. I am not a Christian. I am not oníṣẹ̀ṣe. I am not a Muslim. I am a realist. I am not a religionist. I am a realist. I respect every religion but I don't have any religion and I don't believe any religion because I believe we don't need religion. Mo gbá research mi dáadáa mo rí pé I need ẹ̀sìn. Ẹ̀sìn separate wa ju ọ̀nà tó gbà unite wa lọ. Ẹ̀sìn unite wa in any way. Ẹ̀sìn unite wa lẹ́nu kò unite wa lọ́kàn. Stop deceiving yourself. I will always say the truth. I don't believe in any religion whatsoever ní ayé mi. Ǹgbà ṣẹ̀ṣẹ̀ gbọ́, ǹgbà Christianity gbọ́, ǹgbà Islamic gbọ́, ǹgbà Islam gbọ́. Torí pé mo ti rí packaging, mo ti rí irọ́, mo ti rí ẹ̀tàn nínú gbogbo ẹ̀. Ọ̀tọ̀ ni ẹ̀sìn tán ń pè ní ṣẹ̀ṣe. Ọ̀tọ̀ ni nǹkan tá a jogún bá, àwọn nǹkan tá a jogún bá ó dúró láyé ọ̀tọ̀ gédéǹgbé mi ò against ẹ̀. Lára nǹkan tá a jogún bá ni àwẹ̀bí wà, lára nǹkan tá a jogún bá ni àgbo wà, lára nǹkan tá a jogún bá ni àporó wà. Àporó ọgbẹ́, àporó ejò, àporó onírúurú. Ká pa èpòogi, ká lu egbòogi, ká lu ewé. Àjogúnbá nù kì í ṣẹ̀sìn. Ẹ̀sìn ibẹ̀ ni pé a ní tá ń bọ. Akókúta kan jọ, à ń tapó lé lórí, à ń pabì ní díẹ̀, ẹ̀sìn ibẹ̀ nù. Ó ti yàtọ̀ sí àjogúnbá. Mo nígbàgbọ́ nínú àjogúnbá, mo nígbàgbọ́ nínú ẹ̀sìn ibẹ̀. This is the high time. Tí equality bá wà láàrin gbogbo ẹ̀sìn. Kí Mùsùlùmí ó respect Christian. Kí wọ́n ó respect oníṣẹ̀ṣe. Kó oníṣẹ̀ṣe ó respect Christian. Kó respect Mùsùlùmí. Kí Christian ó respect Muslim. Kí wọ́n ó respect oníṣẹ̀ṣe. Ẹ̀sìn ò balance. Nígbà tí Christian bá ń pe oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ. Ẹ̀sìn ò balance. Nígbà Mùsùlùmí bá ń pe oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ. Torí pé ẹlẹ́bọ ò gbẹ́bọ wá síwájú ilé yín. Ẹlẹ́bọ ò wá pè ọ́ nínú ilé pé dandan kí wọ́n náà wá ṣẹbọ. Jẹ́ ẹlẹ́bọ ṣẹbọ ẹ̀. Jẹ́ kí ẹlẹ́bọ ṣe kí ni jẹ́ kí ẹlẹ́bọ ó ṣe ẹbọ ẹ̀. Kò yẹ kó jẹ́ wàhálà ilé ayé tiẹ̀. That is my own take. Kakadọ́ra kòǹkò. Tùmọ̀ yìí drag ọmọ ọlọ́mọ lẹ̀. Amisa. Kakadọ́ra ọgọ́lọ́ God bless you. You will never die untimely death láti Èdùmàrè. Amisa God bless you sir. So lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. God bless you baba. God bless you àníwáyé tì. Ẹ ṣe ẹkú dìde. Mo gbọ́ pé ta lọ́lọ́ ń bẹ lọ́spítù. Kọ́ lọ́ má jẹ́ kí n tí wọ́n fi ṣe kó dá méjì ẹ̀. Kí wọ́n má fọ ọmọ ọlọ́mọ lọ́gbẹ́ ẹnu. Kí wọ́n má jẹ́ kó ní internal bleeding. Wàhálà tí wọ́n fi ṣe láàárọ̀ yẹn nìkan ó tó wàhálà tẹ́. Wọ́n tó dẹ́mi ẹ̀ légbodò.
àánú Olódùmarè lè fẹ́ nìkan kan wá sílẹ̀ o ẹ rí i dájú pé subscribe sí channel yìí kẹjọ kúrò ń bẹ̀ Awikonko TV mò ń bẹ̀ ni ẹ bá ń subscribe sí tẹ bá ẹ̀sẹ̀ ń débi fúngbà àkọ́kọ́ ẹ subscribe sí mo dẹ̀ ń bẹ̀ yẹn bá mi pín program yìí kó dé ọ̀dọ̀ àwọn èèyàn tí ó lè ràn wá lọ́wọ́ tí ó lè ràn ta lọ́lọ́run lọ́wọ́ ọmọdékùnrin nílò ìrànlọ́wọ́ wa nírú àsìkò yìí a gbọ́dọ̀ dáadáa o torí pé kú tí ń pojú gbẹ̀ ni òwe ńlá nípa fún ni tẹ̀ tó dé la rí tẹ̀ tí ń bọ̀ àmọ́ so God bless you ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ṣé ẹ ti lọ wo Onídèmọdè ẹ wò Awikonko TV yìí náà ẹ wò àwọn tó kù lónídèmọdè TV ẹ máa gbádùn ẹ gan Onídèmọdè game show you will surely love it you will enjoy it ẹni kan pàtàkì tẹ ẹ like ẹ follow page mi lórí ok ẹ jẹ́ n pick call yìí kí n tó mọ́ lọ hello sir yes sir Awikonko yes sir mo ní ìbéèrè kan tó jọ tí mo fẹ́ answer sí. okay ní Nàìjíríà torí mo rí pé púpọ̀ àwọn tá à ń sọ̀rọ̀ tàbí bá ń sọ̀rọ̀ látẹ̀kọ́. abroad lẹ́wà. tàbí bá ń sọ̀rọ̀ látẹ̀kọ́ dẹ̀ pé àrùn táwà lókè bí lóko. òkèlè bẹ́ẹ̀ ni abroad ni abroad gbogbo ẹ̀. ní Nàìjíríà tó bá fẹ́ fún lọ pẹ̀lú wárántì mi rò bóyá yẹ ká kọ́kọ́ lọ sáàbù ẹni yẹn wọ́n ní nọ́mbà Awikonko lọ́wọ́. nọ́mbà ta lọ́lọ́run. èmi rò bóyá ká kọ́kọ́ lọ sáàbù ẹ̀ tó bá di pé kò wá lè máa lọ lo force láti lọ gbé. bẹ́ẹ̀ni. torí pé ẹlẹ́yìn náà tó jẹ́ bí advice fún ìtàní Ọlọ́run àbẹ́lómi lọ́jọ́ iwájú. yes sir. tọ́lọ́pàá bá wá láti wá execute arrest wọn ẹ má máa resist in any way tẹ bá ti rí pé kì í ṣe gbọmọgbọmọ o. bẹ́ẹ̀ni. torí pé tẹ bá resist arrest olóbi jẹ́ pé tẹ bá dé court wọ́n ní ní tẹ bá fi ilẹ̀ torí pé tẹ bá fi ilẹ̀. wọ́n ní ká lọ rí má jẹ́. wọ́n ní pé arrest lọ wọ́rọ́ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ tó bá dé court nílọrin káwá wo nǹkan tádájọ́ ẹ̀ máa fi lóde tí wọ́n fi ní fún ní bail. ẹ̀rí pé last time wọn kún bọ̀ ẹ̀ ní bail kí nìkan tó ṣe kò pààyàn náà bailable offence ni. bẹ́ẹ̀ni. so yẹn ni òye mi ẹ jẹ́ àwọn tó wà ìjọba wa ni àwọn tó lẹ́nu lọ́dọ̀ wa tó bá ọlọ́pàá wa ṣe ń ṣiṣẹ́ wọn ni máa ṣiṣẹ́ bí ìgbà tí wọ́n rán àwọn akọ́dà mi not even akọ́dà àwọn tó ń bọ̀ bá ṣiṣẹ́ látijọ́ tó máa wé kíní mẹ́sẹ̀ wọn yẹn tó máa ṣe irú iṣẹ́ bí ìyẹn mọ́ tó bá ràn yín iṣẹ́ ẹ ṣòpè orí yín pé ẹ má wùwà bí ìtọ́nà ṣe ní kiri lẹ́nu àná àbí nǹkan ẹ ṣe ṣiṣẹ́ yẹn bó yẹ kẹ ṣe kẹ sífù pẹ̀lú ẹ̀ kì í ṣe sójà lẹ́ ń bájà ọlọ́pàá kọ́ lẹ lọ bá ń bẹ̀ kì í tọ́gì lẹ lọ bá ń bẹ̀. armless person ni. tó ẹ jẹ́ kí iṣẹ́ kó gbogbo ẹ̀ máa lọ nírọ̀wọ́ rẹ̀ sẹ̀ kí ọ̀rọ̀ lè ṣe sọ ẹ̀ tọ́ wa mú olóyè Sunday Igboho náà mo kí òun náà bó ṣeun tóun náà bá máa inject rẹ̀ sínú nǹkan kó bá disturb flow of the justice system tó ń bá lọ kó máa ṣe ní ó tó jẹ́ pé a lè ṣe defend. ó yẹ mi sir God bless you sir. so ẹ jọ ìrìn mi sir. yeah dáàdi mi tí wọ́n pè padà yìí wọ́n ní valid point èèyàn àbùkù tí mo kàn rí ń bẹ̀ because naturally kò yẹ kéèyàn resist òfin it's always law because n tí mo sọ ìsídà kí ta lọ́lọ́run padà lọ report rẹ̀ wọ́n sì bá padà arrest ẹ̀ náà ni kóòtù ò lè fìyàn lẹ̀ nítorí pé kò ti wá yẹn ẹ̀fílẹ̀ jẹ́ mọ́ bá tiẹ̀ lọ no it will never happen but resist yẹn jẹ́ kó lè prepare fún rẹ̀ káláwọn ọlọ́pàá yẹn fẹ́ ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣiṣẹ́ normally to the best of my understanding ó yẹ kán approach ẹ̀ politely kí wọ́n fún ní grace láti pe lọ́ọ̀yà bó a san pé ẹ lè call ẹ mọ̀ pé nìkan kan yẹ no bí ìgbà tí èèyàn fẹ́ kidnap yẹn ni ẹ jẹ́ ó pe lọ́ọ̀yà náà èèyàn gbọ́dọ̀ mọ ibi tó ń lọ ok o lọ́ọ̀yà ni wàá sọ pé ok ẹ máa ń sọ nílọrin màá bá yín nílọrin tàbí ẹ jẹ́ kí mọ́tò yín ọmọ lọ́wájú màmá bọ̀ lẹ́yìn o lọ fi àtàǹfààní wà fúnrú nǹkan bẹ́ẹ̀ yẹn láti pe lọ́ọ̀yà kò sí ẹni tí ò free láti pe lọ́ọ̀yà ẹ̀ ok mo ti mọ tẹ́ ẹ wá pè mí fún kì í ṣe mi nìkan ló yẹ kí n lọ tó bá dẹ̀ jẹ́ mi nìkan mo fẹ́ lọ ẹ jẹ́ káwọn èèyàn mọ ibi tẹ́ ń gbé mi lọ ìṣe pé kàdédé wá kíyàn mọ́lẹ̀ ẹ sọ pé ẹ fẹ́ gbé kúrò láti ibìkan sí ibìkan Nàìjíríà nílùú tá a lófin tá a ti ń tòfin lójú mọ́lẹ̀ àwọn tó pè lágbófinró gan náà ń bòfin jẹ́ tó lọ́wọ́ sànù wa o ok another call hello sir. hello. yes sir. ẹ yọ ṣẹ́ṣẹ́ wà lórí ètò. bẹ́ẹ̀ni sir. ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ kan mo wà a little bit mo wà níbi iṣẹ́ ni mo fọ sáré jáde ni mo disagree pẹ̀lú máa tó sọ̀rọ̀ dáàdì tó sọ̀rọ̀ tọ́lẹ̀ nísìn mo a little bit mo ní disagreement pẹ̀lú wọn díẹ̀ ṣẹ́rí kí ní kan wà tí mi ò fẹ́ ká understand we are in special trouble ní Nàìjíríà yẹn trouble that dey wà kò sí anybody tó nígbàgbọ́ lórí anybody mo bá yẹ ẹ máa gbọ́ mi ẹnìkan bọ̀ lọ́dọ̀ èèyàn mọ́tò tó ń gbé dání kò sí nọ́mbà bẹ́ẹ̀ wọn ò wọṣọ ṣé èèyàn máa gbé rẹ̀ lẹ̀ ẹni pé kéèyàn máa resist arrest ẹ má jẹ́ ká tọra wa téèyàn ò bá ti ṣé tó bá fẹ́ mú yàn ní Nàìjíríà ní tí yóò ṣe pé criminal offence tí yóò ṣe pé detective ló fẹ́ wá mú yàn láti pé wọ́n pẹ́ ní wọ́n ti ń wá sí pé arm robber ní kíní kan ní lẹ́lẹ̀ sọ pé ẹ fẹ́ wá láì wọṣọ kẹ́kọ̀ọ́ wá pẹ̀lú mọ́tì kẹ́kọ̀ọ́ wá bẹ́ẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ wá pé mo fẹ́ lọ ṣe study lórí ẹni yìí o ẹ wá fẹ́ mú yàn lórí civil case ẹ ṣọ́ ara yín pé ọlọ́pàá ní báwo lẹni yẹn ṣe fẹ́ wọnú mọ́tò yín
láyé tá a wà ní ìsìn tí gbogbo èèyàn pariwo pé àwọn ẹni tí wọ́n fẹ́ gbéyàn ẹ jẹ́ ká máa wọ̀rọ̀ ká máa sọ ní situation tá a wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn kò warrant gbogbo yẹn o kéèyàn kọ́ fara ẹlẹ́gbẹ́ kẹ́nìkan gbé òun lọ ní o kò warrant ẹ̀ rárá situation is not good ó wà vitalized gan so ìkọ́ tèmi fẹ́ fi disagree pẹ̀lú wọn yẹn fẹ́ no ohun tó ṣẹlẹ̀ sí tó fi resist arrest yẹn ó sì wà justify ẹ má yẹ ká tọra wa tọ́lọ́pàá bá wá tó ń wọṣọ wá sọ́dọ̀ èèyàn gbogbo àmọ̀kọ́ ọlọ́pàá líle kò lè má bá wọn jà náà pẹ̀lú full uniform kò lè bá wọn jà láíláí let's be honest to ourselves àbí ìfẹ́ máa tọ́ra wa ẹ fẹ́ lọ múyàn lórí civil case wọṣọ wa láì gbọ́n tó ti pààyàn síbì kan ni o no kọ́ni mo fẹ́ sọ nìyẹn pé wọ́n lè get ọ̀rọ̀ yẹn dáadáa. God bless you sir. All right dáàdi mi tí wọ́n kọ́ sọ̀rọ̀ wọ́n ní valid point like I said law is law law remains law ignorant ọ̀kan law mi ò mọ̀ àmì mọ̀ kí bó ṣe máa ń ṣe nìyẹn kò kán òfin you understand dáàdi mi tó sọ wípé yóò kí resist law wọ́n ní point ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé kékeré tí mò ń ṣe ò ní wípé ó yẹ kó fi ọgbà àyàn láàyè láti pe agbẹjọ́rò ẹ̀ brọ́dà mi tó sọ̀rọ̀ láti yìí wọ́n ní point màá mú méjì péré jáde ńbẹ̀ àkọ́kọ́ mọ́tò tán gbé wá bọ́ọ̀sì white ni ó máa bọ́ọ̀sì white ni no number níwájú no number lẹ́yìn n tó dòjú ìyàn gbé bíi no number ò sí láyé kò sí ní tẹ́fẹ́ fi trace ẹ̀. number 2 èmi rò wípé wọ́n ti restructure iléeṣẹ́ ọlọ́pàá ni pé tán bá fẹ́ lọ make arrest kán máa wọ uniform ṣé SARS tó wà ní n bá ti cancel SARS kí ló dé tí wọn lọ pẹ̀lú pọ́npọ́n ọlọ́pàá káyé ó rí i pé ta lọ́lọ́ ni wọ́n ń gbé lọ yìí kọjá lè nà ó kì í ṣe drug bin run kò gbé gbòógì olóró kò ní jìbìtì kì í ṣe pé ẹ borí lọ́wọ́ ẹ bá pa èèyàn lọ́wọ́ ẹ bá ń bi tó ti ń ta àyàn ẹ gbé pẹ̀lú pọ́npọ́n ẹ jẹ́ káyé ó rí i pé ta lọ́lọ́ wọn ń gbé lọ àwọn tó bá fẹ́ sympathize àwọn tó fẹ́ tẹ̀lé wọn tẹ̀lé ṣe fẹ́ gbóhùn nìkan lọ sílùú àìmọ́ ni bẹ́ẹ̀ ṣe ń jò ní ilẹ̀ tó fẹ́ ṣe kò possible bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ta lọ́lọ́run mo kí ọ òkú yíyọ ọlọ́run o òkú àdọ́gbọ́n sí òkú àfọgbọ́n ṣe o ẹ̀yin tẹ́ ẹ dúró gbẹ́ngbẹ́ng pé wọn ò ní arrest ẹ̀ tí náà ò ní bàjẹ́ o whatever tí ó bá ti díẹ̀ yọ àjọ máa yanjú ẹ̀ lítà eléyìí dáa eléyìí yóò fi prepare rẹ̀ àjọ máa yanjú ẹ̀ lítà kò sí pé kankan wàá gbé lọ bẹ́ẹ̀ ká tún máa béèrè pé how manage níbàdàn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbé ta lọ́lọ́ lọ because question tá béèrè lọ́wọ́ ara wa lákọ̀ọ́kọ́ nìyẹn pé láàrin ìgboro Ìbàdàn wọ́n dẹ̀ kìyàn mọ́lẹ̀ wọ́n dẹ̀ gbé gbọ̀nà lọ́rí lọ wọ́n bá páàkì lójú ọ̀nà tán yin olódì rẹ̀ ń bọ́n tán padà dé lọ́ni tán láwọn ò rí mọ́ pé káwọn okú parí gbogbo ráúráú ń gbé ya ṣe bí gbà tán filẹ̀ ń jóni ló tó fi ń sọ̀rọ̀ mí ìjà yanjú yẹyẹ dànù kásọpá gbé kásọpá rí no number wọn fi wá gbé kẹ́nìkan kọ́ mọ́ resist kẹ́nìkan kọ́ mọ́ jà kẹ́nìkan kọ́ mọ́ sọ pé ẹ má gbé nǹkan kankan jọ̀wọ́ ẹ̀ náà gbé ó yá máa tẹ̀lé wọn lọ ká dójú ọ̀nà kan yọ kan so olódì ẹ̀ léṣe wọ́n lè ju òkú èèyàn nù tẹ́nìkan kò ní rí yẹn o